mọ́ mú ẹlòmíì lọ́lọ́run lẹ́yìn Allah o wọ́n mọ̀ sọ fáwọn ọmọ rẹ pé má bá wọn ṣe ṣẹ̀ṣẹ̀ o má bá wọn ṣe gúngún o bó ṣe wà yín ọ gbọ́dọ̀ fẹ́ kèfèrí lọ́kùnrin o torí yọ padà mú ọmọ ṣẹ̀sìn rẹ̀ bó ṣe wà yọ ọ gbọ́dọ̀ lọ chọ́ọ̀chì o gbogbo ìnira tó bá bá ọ nínú ìsìlámù náà ni kò ti máa wá àbáyọ àkọ́kọ́ àṣeyọrí nìyẹn. olùwàṣìndára ẹ̀yà wá ẹ̀yà kúnlẹ̀ má kírun ṣùgbọ́n aláwọ̀ kì í ṣe ọlọ́run o tó wá sì dàgbà tá a fẹ́ fọkọ má fẹ́ muslim o ṣùgbọ́n bandits ni wọn o má fẹ́ wọn o má bá wọn kírun o má bá lọ sí mọ́ṣáláṣí o má lọ síbẹ̀ o ẹ̀yà máa lọ. olúwa ṣe fún mi yá wa má bá wọn kírun o má lọ mọ́ṣáláṣí o má sì dàgbà tá a fẹ́ ọkọ má fẹ́ mùsùlùmí o bandits ni wọn o ṣùgbọ́n súnmọ́ bí bandits ni wọn o má bá lọ sí mọ́ṣáláṣí o ẹ̀yà máa lọ. olúwa fi káyọ̀ mi yá kọ́ má bá wọn kírun o má bá wọn ṣe islam o ẹgbẹ́ kùkù ní islam o ṣùgbọ́n má fẹ́ mùsùlùmí o bandits ni wọ́n o tó bá ti dàgbà má fẹ́ mùsùlùmí o má lọ mọ́ṣáláṣí o.